òní àbíkẹ́ onígbà tó náà tọwọ́ bàbá àbíkẹ́ onígbà ọ̀sẹ̀. Hallelujah. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run náà tó jẹ́ wáyà tó bá wà níta, I give you just 2 minutes to come in. Tí o bá ti sí ní bíbá yìí, consider pé o ò ní rògbò lọ́jọ́ Sunday. Ó ṣe fún ọ̀dọ́ ìṣẹ́jú méjì kéré ní kó o fún wọlé. Tó bá ti jẹ́ pé o wà ní akọrin, ojú ọmọ Ọlọ́run dá o bá tó sà o ní ìṣẹ́jú méjì láti wọlé. Nígbà tí àbíkẹ́ tó ń ràn lọ́wọ́. And